ẹ tún kálẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ odù tó dá ìwà, mo tún kí yín kú alẹ́ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ní gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní àti gbọ́ mi. Ẹ̀yin ọmọ Yorùbá, àgbìyàngan sígbó, akérò àpájẹ kò jẹ́ kí yangan ó gbó, agbin iṣu ewùrà sẹ́gàn, ọ̀yà ò jẹ́ kí iṣu ẹ̀gàn ó dàgbà, àgbẹ̀wò àtún wá dáko sẹ́gàn mọ́, àwa agbin igi ọdán sáàrin ìta gbangba wípé bí ọdán bá digi ńlá kárábẹ́ ọdán nara, ó tún kú dẹ̀dẹ̀ kí ọdán òun ó tún wá digi àlọ́yè ọmọ ewúrẹ́ tó fi jẹ. Ẹ dákun, ṣé Fúlàní ò lè wá pa Nàìjíríà ni? Ẹ dákun, ṣé àwọn Fúlàní ò lè Yorùbá pa ní Nàìjíríà ni? Torí kò tí ì yé mi, ọ̀rọ̀ díẹ̀ ni mo sì fẹ́ sọ lórí ẹ̀, torí pé mo fẹ́ kí àwa ọmọ Yorùbá pàápàá jùlọ gbogbo yìí tẹ́ wà ní diaspora kẹ́ ẹ mọ̀ tó ń lọ nílé, kẹ́ ẹ mọ̀ ìyànjẹ burúkú, kẹ́ ẹ mọ̀ bí ìyànjẹ náà ṣe lágbára tó. Nígbà tá a gbé ìyá odó lérí ọmọ odó, bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwa àti Fúlàní ṣe ń rí ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nílọrin ní Kwara State. Ṣé rí, ẹ má bínú, àwọn nǹkan tó tiẹ̀ kọ́kọ́ ń bà mí lẹ́rù ni pé tá a bá ń sọ̀rọ̀ Kwara State, lẹ́yìn àwọn ibì kan tó jẹ́ wípé ìlú àwọn tápà ni, tàbí ìlú àwọn ẹlòmíì tí kìí ṣe Yorùbá, tí kìí dẹ̀ ṣe Fúlàní, tí yẹn ò dẹ̀ lójú bíi mélòó kan lọ, gbogbo ìlú yòókù pátápátá ọmọ Yorùbá ni wọ́n ní Ìlọrin, ọmọ Yorùbá gidi pọ́nbélé. Ṣùgbọ́n ẹ fẹ̀sìn kó wa lómi ọbẹ̀, ẹ fẹ̀sìn dàgbésí ayé wa rú pátápátá. Ọmọ Mùsùlùmí ni mí o, mi ní kéèyàn mọ̀ sí ẹ̀sìn Mùsùlùmí o, mi ní kéèyàn mọ̀ sí ẹ̀sìn Kìrìsìtẹ́nì o, mi ì lè sọ pé kéèyàn mọ̀ sí ẹ̀sìn àbáláyé. Ṣùgbọ́n gbogbo tẹ́ ń fi tú wa jẹ, tẹ́ fi yí ọpọlọ àwọn èèyàn padà bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́hun, wàláhì ẹ̀sìn ni, and it is the time now fún àwọn ọmọ Yorùbá láti jáde láti sọ̀rọ̀. Yorùbá sọ pé àìlè sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ orí burúkú. Ẹ dákun, ìjọba orílẹ̀-èdè yìí ó ní iye àwọn èèyàn tí wọ́n sponsor lọ sí Mẹ́kà lọ́dún. Ìjọba orílẹ̀-èdè yìí ó ní iye àwọn èèyàn tí wọ́n sponsor lọ sí Jerusalem. Bẹ́ẹ̀ náà ni àwọn stéètì kọ̀ọ̀kan tí wọ́n á sponsor àwọn èèyàn lọ ṣẹ̀sìn. Ẹ dákun, àwọn ẹlẹ́sìn wa kẹta nílẹ̀ yìí, àwọn ẹlẹ́sìn àbáláyé, ibo ni ìjọba orílẹ̀-èdè yìí tàbí àwọn gómìnà wa nípínlẹ̀, ibo ni wọ́n rán àwọn lọ? Ẹ dákun, báwo ni ọ̀bọ ṣe sorí tí náà kí o ṣe? Ṣé ọwọ́ àwa Mùsùlùmí nìkan ni wọ́n ti ń gba táàkì ní Nàìjíríà? Ṣé ọwọ́ àwọn Kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ti ń gba táàkì ní Nàìjíríà? Ṣé táàkì tí wọ́n ń gbà ṣé kò kan àwọn ẹlẹ́sìn àbáláyé? Ṣé àwọn ẹlẹ́sìn àbáláyé tí wọ́n bá ra mọ́tò wọ́n yẹn gba pàtíkúlà? Tí wọ́n bá ní ọjà wọn kì í san táàkì lé lórí? Tó fi jẹ́ wípé owó tí gbogbo wa jọ ń dá papọ̀, tí Mùsùlùmí ń dá, tí Kírísítẹ́nì ń dá, táwọn ẹlẹ́sìn àbáláyé ń dá, ẹ̀ẹ́dẹ̀ fi rán àwọn ẹlẹ́sìn kan, pé káwọn ẹlẹ́sìn yẹn
kí wọ́n ẹ fún wọn lówó ọ̀fẹ́ bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ inú àwọn tẹ́ ń fún náà ìbànújẹ́ ló ń já sí ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ màá dẹ̀ ṣàlàyé reason tó fi ń jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn míì tó yẹ kẹ́ ẹ wò ṣe láàánú ẹ wo iye owó tí wọ́n ó mú lọ Mẹ́kà ẹ jẹ́ ká tó ẹ̀ pé 3 million ẹ jẹ́ ká pé 3 million báyìí bó tilẹ̀ jẹ́ pé gbogbo alámọye tí wọ́n san fún Mẹ́kà tàbí Jerusalem báyìí instead tí kì í bá ṣe pé ẹ fẹ́ fi ẹ̀sìn bà ilé ayé yìí jẹ́ instead owó tí ẹ ń fún wọn yẹn láti mú lọ sí Mẹ́kà tàbí láti mú lọ sí Jerusalem tẹ́ ẹ bá fi ń dá irú wọn lókòwò nínú òkòwò yẹn wọ́n á jẹ wọ́n á mu ètò bá jọkùnrin á bọ́yàwó á bọ́mọ ètò bá jẹ́ obìnrin òun náà á ṣiṣẹ́ á rówó ṣe nítòwò òun náà á tọ́jú àwọn mọ̀lẹ́bí ẹ̀ ṣùgbọ́n owó táwọn èèyàn fi sóríire ẹ̀ ní fún wọn owó tí wọ́n lè mú sóríire tẹ́lẹ̀ kan fún 3 million tẹ́ ń kó fún wọn lọ sí Mẹ́kà yẹn tó wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ àwa ti Mẹ́kà dé àmọ́ wá rún pa bẹ́ẹ̀ àwọn nǹkan kó lè wà tí mi ò nígbàgbọ́ nígbà tí a gbọ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ Mẹ́kà wọ́n ní Ọlọ́run sọ pé ẹni tó bá rọ̀ lọ́rùn ni kó lọ sí Mẹ́kà Ọlọ́run ò fi dandan mọ́yàn lórí ẹ̀ wọ́n ní Ọlọ́run sọ pé ẹni tó bá rọ̀ lọ́rùn ni kó fẹ́ ìyàwó 4 tó bá lè ṣe déédéé láàrin wọn sẹ̀mùpọ́lọ́run ti kọ̀ndẹ́mù ẹ̀ nìyẹn kò sí bó ṣe lè ṣe déédéé láàrin ìyàwó 4 kò possible láíláí kéèyàn ti déédéé láàrin ìyàwó 4 ó túmọ̀ sí pé Ọlọ́run ò fẹ́ ló fi sọ yẹn tó dẹ̀ mọ̀ pé tí nǹkan gbígbóná bá ti wà ńbẹ̀ gbogbo yín náà mọ̀ sá fún èdè fi èsì kó wà lẹ́rú ní ilẹ̀ Yorùbá èdè fi èsì kó wà lẹ́rú inú mi ò bàjẹ́ láti sọ nítorí pé àwọn ẹ̀sìn tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yíyọ̀ kan lára àwọn ẹlẹ́sìn yẹn ni mí mùsùlùmí ni mí Abdulrazak lórúkọ mi so now owó tí ẹ ń kó fún àwọn èèyàn lọ Mẹ́kà lọ Jerusalem yẹn bàbá ẹ̀yin gómìnà wa ẹ ṣe fi dá wọn lókòwò tẹ́ ẹ bá dá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lókòwò tẹ́ ẹ bá kọ́ common 3 million fẹ́lòmíì láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wo iye àwọn èèyàn tí ó gbà sábẹ́ láti máa ṣiṣẹ́ tó dẹ̀ jẹ́ pé yóò máa sanwó oṣù fún inú owó oṣù táwọn bá ń gbà àwọn náà ti bọ́yàwó bọ́mọ wọn àwọn náà wá jẹ́ labour employers now ibi tí mò ń bá ọ̀rọ̀ mi lọ lónìí ọ̀rọ̀ lórí Kwara ni mo kàn yàdà bàrà débẹ̀ yẹn ni mo fẹ́ bẹ̀ bàbá wa Sùlù Gàmbàrí Ọlọ́run á lọ́ra ẹ̀mí yín bàbá wa Sùlù Gàmbàrí ìyà tẹ́ ń fi jẹ àwa ọmọ Yorùbá ti pọ̀ jù mi ìsọ́rí láti sọ torí mo mọ nǹkan tí mò ń sọ ṣùgbọ́n bẹ́yìn ò bá wá rí bí ìyà tó bá jẹ́ pé àwọn gbogbo àwọn tán jẹ́ ọmọ Yorùbá gangan náà tí wọn ò rí bí ìyà pé ìyà lẹ́ ń fi jà wọn á jẹ́ pé mo túbà mo sì ẹ́sítàgà fún láì lórí ọ̀rọ̀ tí mo sọ bàbá kí ló dé ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín ná ẹ dákun kí ni pàṣẹ́ntéèjì àwọn Fúlàní kí ni pàṣẹ́ntéèjì Fúlàní láàrin ọmọ Yorùbá ní Kwara State wàláì ọlọ́ngbọ́ ẹ̀ tó 15% gbogbo ẹni mo fi sọ ẹ̀ pé 15% ṣùgbọ́n ẹ ti ká wa lọ́wọ́ kò báyìí bẹ́ẹ̀ bá wa ká wa lọ́wọ́ kò bàbá àwọn ìlú kan wà ní Kwara tó jẹ́ wípé ìlú ni wọ́n dá dúró ni tó yẹ kí wọ́n máa jọba àwọn abòmíì wà tó jẹ́ pé bí wọ́n bá tiẹ̀ tí ì tó ọba jẹ ó yẹ kí wọ́n ti ní baálẹ̀ ní ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ibi tí wọ́n ti yan baálẹ̀ ní ṣe bí Yorùbá ni ó ṣe baálẹ̀ Yorùbá
níbi tí wọ́n bá ti lè yan ọba, ṣe bí Yorùbá ni ó ṣe ọba Yorùbá. Bàbá èdè ń fọ́ sí Emirate Council lè wà lórí. Ẹ wàá mú Dáúdù, ẹ kàn mú Dáúdù kan bì kan, ẹ dẹ̀ mú lọ sínú ìlú yẹn kó máa supervise bóyá ìjòyè, bóyá even kọjọba ní bẹ́ẹ̀ tàbí baálẹ̀. Àwọn wọ́n mọ̀ wá láti Ìlọrin, wọ́n mọ̀ padà, èmi kò wò sí wọn ó ti dé ní ẹ̀ẹ́dẹ̀ ṣe débi pé local government yóò mọ̀ fún wọn lówó oṣù. Àwọn ọmọ tí wọ́n fi orí rìn dé ibẹ̀ yẹn, gbogbo nǹkan tó tọ́ sí àwọn Fúlàní yẹn kò dẹ̀ tọ́ sí wọn. Ẹ wo àwọn ìlú kan wà tí màá kàn dárúkọ díẹ̀ nù. Ẹ wo Àfọ́n, Ládùbà, Elémèrè, Bùdó Àlùfáà, Bùdó Ààrẹ, Òkè Òyì, Abúyánrìn, Ọlọ́kọ̀, gbogbo àwọn ìlú tí mo dárúkọ yẹn ìlú tó tó ọba ní wọn. A rí nínú wọn tó ti ń exist kí lọ́dún tó exist, gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́. Kí Ìlọrin tó exist, a rí nínú wọn tó ń exist. Bàbá gbogbo àwọn ìlú tí mo kà á lẹ̀ yìí, èsì yẹn Dáúdù láti Ìlọrin lé wọn lórí. Bàbá bàbá wa Sùlù, bàbá yẹn kéwù, ṣe kínní yìí ń dọ́gba rárá. Báwo táwa jẹ́ Yorùbá tá a jẹ́ majority, táwa ọba wa yan àkàrà jẹ lórí yín, sódà kéèyàn ó máa yan àkàrà jẹ lórí wa. Ọmọ Yorùbá ò wá lẹ́nu nílùú tí wọ́n bí sí mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń gbọ́ mi, mo fi Ọlọ́run Lédùmarè búra, tí mo ń sọ yìí kò sí àròsọ ń bẹ o, kò sí irọ́ ń bẹ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn mo ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀ dé ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn mo ṣẹ̀ṣẹ̀ ti bẹ̀ dé ni. Reason tí mi ò fi gbé àwọn èèyàn kalẹ̀ kí n máa interview wọn lórí irú ọ̀rọ̀ yìí, ó ní wípé mi ìfẹ́ kí wọ́n lọ mọ́ fín àwọn ẹni ẹlẹ́ni lápé kán lọ fínná mọ́ wọn. Torí bọ́rọ̀ bá ṣe rí làwọn ò ṣe sọ. Bọ́rọ̀ dẹ̀ ṣe rí yẹn tí wọ́n bá sọ yóò mọ̀ gún àwọn kan lára, pàápàá jùlọ yóò mọ̀ gún àwọn Fúlàní Ìlọrin lára. Yóò mọ̀ gún àwọn Fúlàní Ìlọrin lára. Bàbá kókó kì í jẹ́ ti bàbá tọmọ, kó mọ̀ làálàá, kó mọ̀ làálàá. Èyí náà gẹ́gẹ́ bí ẹni tó ké àlùkùránì, bàbá èyí náà ẹ pera yín, ẹ pé àrò àtọ̀dọ̀fẹ́ inú yín, ẹbí léèrè bóyá ìyànjẹ ni ìkíní yẹn jẹ́ fún wa tàbí bẹ́ẹ̀ kọ́. Ẹ dákun, ìlú Fúlàní mélòó ni ọmọ Yorùbá kan ti lágbára láti lọ fa ẹnìkan kalẹ̀ ńbẹ̀ tí ọmọ jẹ́ aṣojú tàbí tí ọmọ jẹ́ adarí? Ẹ dárúkọ ìlú kan, ẹyọ ìlú kan ní gbogbo Nàìjíríà tó jẹ́ ìlú Fúlàní tó wá jẹ́ Ìgbò tàbí Yorùbá tàbí Tápà ló ń darí wọn. Bàbá ẹ ti rí àwa Yorùbá ní ọ̀lẹ, ẹ ti rí wa lẹ́ni tí ò mọ ohun tó ń ṣe. Otherwise àwọn local government, àwọn ìlú kan wà tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ dé. Wàláì àwọn gbogbo ní ẹmọ ìlú kan tó ń pè ní Pátìjì. Ẹ sì mọ ibi tí wọ́n ń pè ní Ẹ̀dú.
ṣé ní àwọn ìlú tí mo dárúkọ yìí ìlú tápà ni wọ́n pátìjì àti àwọn ní agbára àti lọ yan èèyàn fáwọn ọmọ tápà nílùú tiwọn. Yorùbá yìí nìkan lè ní agbára láti kó ọmọ ogun terrorize mọ́lù wọn. Bàbá kò dáa tó láàrin ẹ̀yin àti Ọlọ́run àti àlùkùránì ẹ bá wa tó kíní yẹn sí. Kò dáa tó, kò dáa tó. Ní Jẹ́bà judgement wà, high court judgement wà tí ẹ̀ẹ́dẹ̀ appeal lé lórí dọ̀la níbi tí wọ́n ti sọ pé Jẹ́bà ò kì í sára Ìlọrin Emirate. Adájọ́ mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ categorically pé Jẹ́bà ò sí lára Ìlọrin Emirate. Síbẹ̀síbẹ̀ náà ẹ ta bàbá yìí pa ẹ̀jẹ̀ wọn ó fún un ní sálárì for 21 years. Gbogbo àwọn ọmọ Yorùbá tó sì wà ń bẹ̀ wọ́n ń wòran. Bàbá tó bá mọ̀ dìjà tán ìnọ́mbà ni ó mọ̀ ṣẹlẹ̀. Bàbá tí ẹ bá lé wa tẹ̀lé àwọn ọmọ Yorùbá títí tẹ̀lé wa tá a bá mọ̀ kan ògiri àmọ̀ yìí jù. It is now time fún àwọn ọmọ Yorùbá láti la ojú wa láti ríran sí nǹkan tó ń ṣẹlẹ̀, láti la ojú wa wípé ẹnìkan ò lè máa wá mú wa sìn mọ́ nílùú wa. Báwo ọba dìtẹ̀ mọ́ Fúlàní tó wà ńlọrin despite the fact pé very 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 minority ni wọ́n, táwọn ọ̀dẹ̀ báyìí fọ wàhálà tẹ̀yìn dẹ̀ ń fi nọ́mbà péréte yẹn tẹ̀yìn dẹ̀ fi ń terrorize àwọn ta ní very huge number. Bàbá kí ni yóò dá tó? Kí ni yóò dá tó rárá? Kí ni yóò dá tó? Now ẹ̀yin ọmọ Yorùbá ni mo fẹ́ pè, ṣùgbọ́n kí n tó pè ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ sọ statement kan fún bàbá wa tí wọ́n jẹ́ kábíyèsí ní ìlú Jẹ́bà. Bàbá ẹ̀yin náà bá Yorùbá ṣe tó, ẹ má bínú o, ẹ má bínú ẹ bá Yorùbá ṣe tó, torí mo expect pé tó bá jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ wà nínú ìlú yẹn. Bàbá tó bá jẹ́ pé ìfọwọ́sowọ́pọ̀ wà kò ní rí bó ṣe ń rí yẹn, tí gbogbo èèyàn tí ẹ̀ wá yà mí lẹ́rù, tí gbogbo èèyàn bá mi lẹ́rù. Abdulrahman gómìnà Kwara, èmi ò mọ̀ bóyá ọmọ Fúlàní yín o bóyá ọmọ Yorùbá dẹ̀ nìyí, ṣùgbọ́n ipò òtítọ́ ni ipò tẹ́ ẹ wà yẹn. Ipò òtítọ́ ní ipò tẹ́ ẹ wà yẹn. Kí kóòtù kìíní ó dájọ́, kóòtù kejì ó dájọ́, kóòtù kẹta ó dájọ́, high court wà bẹ́ẹ̀ o, láì sí appeal, kí gbogbo èèyàn dẹ̀ sọ pé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí. Kí ẹ̀yin náà tí ẹ̀yin náà gbé, tí ẹ̀yin náà búra níwájú àwọn ọmọ Kwara State pé ẹ ṣe òtítọ́ àti òdodo. Gọ́fúnà Kwara ẹ ṣe dáadáa rárá, ẹ ṣe dáadáa rárá. Bó bá ti jẹ́ pé ọmọ Fúlàní ni yín, mi ò bínú sí. Aṣíwájú ti fọmọ Yíbò ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́, wọ́n ti fọmọ Yíbò ṣe anything lẹ́kọ̀ọ́, wọ́n fọmọ Haúsá ṣe kò ní mínì, torí pé àwa kó èèyàn mọ́ra. Ṣùgbọ́n mo tún fẹ́ fi yé yín pé tí ẹ bá ṣe dáadáa, bàbá orúkọ yóò wà ní òwe ìtàn o. Mo gbọ́ pé
àwọn mọ̀lẹ́bí yìí wọ́n ti complain fún yín rí o àkọ́kọ́ tẹ́ ẹ ṣe campaign lọ́bẹ̀ wọ́n complain fún yín ẹlẹ́kejì tẹ́ ẹ ṣe campaign lọ́bẹ̀ wọ́n complain fún yín wọ́n dẹ̀ sọ pé ẹlẹ́ẹ̀ máa wá nǹkan kan sí ẹ sísà ṣé owó tí yín lè fẹ́ fi san sálárì bàbá yẹn ni tó bá jẹ́ wípé bàbá yẹn tó bá jẹ́ pé bàbá ló jẹ́ fún yín tàbí ẹ̀gbọ́n tẹ wá gbọ́ pé gọ́fúnà kan maltreat ẹ̀gbọ́n yẹn ẹ sì ṣàṣínú yín máa dùn ṣé inú yín máa dùn òdìdí gómìnà tó dẹ̀ wípé gbogbo Kwara ló dìbò fún yín ẹni tó rí rẹ̀ ti kú gan mọ̀ pé Yorùbá pọ̀ ju Fúlàní lọ ń Kwara state majority ìbò ló dẹ̀ gbé wọlé ló túbọ̀ sí pé majority àwọn tó dìbò fún yín ọmọ Yorùbá ni wọ́n ẹ̀dẹ̀ débẹ̀ tán ẹ̀dẹ̀ kọ̀yìn sáwọn ọmọ Yorùbá ẹ fẹ́ ṣe nǹkan táwọn ọmọ Yorùbá ń fẹ́ mọ́ ẹ̀dẹ̀ ń wo bàbá yẹn ràn kíyàwó máa jẹ wọ́n àwọn péréte wọ́n dẹ̀ ń lò yín lòkulò wọ́n dẹ̀ ń lò yín bí omi òjò ẹ̀rọ tí pé bàbá ṣe ayé ìtàn á padà ṣe ọ̀run gbogbo ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ni ó dà lọ́la gbogbo ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tàn ni ó dà lọ́la gómìnà ẹ má jẹ́ kí ẹlẹ́dàá àwọn tó dìbò fún yín yẹn tẹ̀ ń fi yà jẹ yẹn ẹ má jẹ́ kí ẹlẹ́dàá àwọn ó dá fún yín ẹ má jẹ́ kí ẹlẹ́dàá àwọn ó dá fún yín ọlọ́run lọ́ba tó lágbára jù ọlọ́run ló lágbára jù wàláì kò sí ẹni tó lágbára tó lọ́hùn alágbára bá ṣe kàtìkì tán wọn aláfẹ́fẹ́ ìwà tìmọ́lé irọ́ ni wọn á lọ bá tí mẹ́rin sí ò tí ì jẹ irọ́ ni bí bọ́ọ̀lù ọ̀bá bẹ́ tàbí tí táyà ọ̀bá bẹ́ dájúdájú afẹ́fẹ́ wà látìmọ́lé èyí lákàtà bútí pẹlẹgbẹ ẹranko kí ló lè ṣe kò sí nǹkan tó lè ṣe bàbá ẹ rántí pé sáà làánì ọba lókè ló nígbà sáà tí yín lè wà yìí tẹ́ ẹ bá ṣe dáadáa wọ́n sọ pé ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ bá ṣe dáadáa wọ́n sọ pé ẹ ṣe dáadáa wọ́n sọ pé ẹ ṣe dáadáa wọ́n sọ pé ẹ ṣe dáadáa wàláì torí ẹ tí ì ṣe dáadáa kankan rárá báyìí tí bàbá yẹn bá lè wà ńbẹ̀ yẹn for 21 years tí ẹ dẹ̀ ní àwọn court judgement pending tí wọ́n fi pa láṣẹ pé wọ́n gbọ́dọ̀ máa san owó oṣù bàbá yẹn wọ́n gbọ́dọ̀ san gbogbo àárẹ̀ àṣìgbò tí wọ́n jẹ́ tí kì í dẹ̀ ṣe inú pọ́ọ̀sì tiyín tàbí ti bàbá wa ọba wa nílọrin tí kì í ṣe inú sálárì wọn náà ti máa yọ tó jẹ́ pé owó ìlú ni tó yẹ pé gbogbo àwọn Yorùbá yìí náà ni wọ́n ń dáwó sínú ìlú yẹn ni wọ́n ń dáwó sínú àpò àsùnwọ̀n ìjọba yẹn tẹ̀lé ń fi ìyàtọ̀ tó báyìí jẹ wọ́n ẹ ń fi ìyàtọ̀ tó báyìí jẹ wọ́n. bàbá wa ní Ifẹ̀ Ọ̀ni bàbá wa Ọ̀ni Adéyẹyè ẹ rí i pé mo gbóṣùbà fún yín lórí fídíò tí mo ṣe last nítorí pé n tí mo expect kẹ́ ẹ sọ fáwọn ọba ńlẹ̀ sọ jáde yẹn ìwọ tó bá mọ̀ pé traditionally o ò lè ṣe nǹkan tó yẹ nídìí ọba gbádé sílẹ̀ kò ní bàjẹ́ fún yín ẹ̀sìkìsà ẹ̀ wá tí ì ṣe kankan ẹ̀ tí ì ṣe kankan torí báyìí èyí la mọ̀ lórí adé ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ kéré jù bẹ́ẹ̀ lọ ìdí babalọmọ bá kínní tẹ́ ẹ bá kéré jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ló gbé yín débẹ̀ kì í ṣèyàn Ọlọ́run ló gbé yín débẹ̀ kì í ṣèyàn kankan bàbá it is high time fún yín láti pe gbogbo ọba Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pé wọ́n jọ yẹn ṣe ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ò wá yẹ àwọn gọ́fúnà wa ní FB ọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà wa ìṣe èèyàn wọn ò fẹ́ lọ síwájú wọn ò fẹ́ rẹ̀ pọ̀ torí nínú àìsí rẹ̀ pọ̀ yẹn ni wọ́n ti ń jẹ tí rẹ̀ pọ̀ bá wà
n tó tọ́ sí mi yóò bọ́ sí mi lọ́wọ́ tí n tó tọ́ sí mi bá bọ́ sí mi lọ́wọ́ tí gọ́fúnà kan bá fẹ́ ṣe gọ́fúnà lọ́tọ̀ọ̀la ṣé yóò fi 5,000 tàn mí kò ní lè fi tàn mí ọ̀gáráìsì kébí máa pa wá ká má rí oúnjẹ jẹ so that ìgbà tẹ́ ẹ bá nídìí wa á lè máa bẹ́ bọ̀ àbí ọlọ́run ló ní ohun gbogbo tó lè sọ gbogbo ẹni tó bá rú yóò sọ rè àwọn gọ́fúnà kan ti wá wọ́n ti lọ bàbá wa Jákàndé gọ́fúnà náà ṣe bàbá wa Jáṣe gọ́fúnà náà ṣe bàbá wa Bọ́lágè gọ́fúnà náà ṣe ìtàn òsì nígbàgbé Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ láéláé gbogbo ẹ̀yin gọ́fúnà tẹ́ ẹ̀ bá lè pa ẹnu pọ̀ wípé kẹ́ ẹ bá àwọn ọba tó wà ní jurisdiction ti yín ní state kọ̀ọ̀kan sọ̀rọ̀ pé wọ́n gbọ́dọ̀ máa attend meeting lọ́balọ́ba nínú kí gbogbo àwọn ọba Yorùbá máa ní ìpàdé àjọṣepọ̀ bóyá 10 from each state tí àwọn state kọ̀ọ̀kan mọ̀ báwọn ó ṣe mú Ọ̀yọ́ mọ̀ bí wọ́n ṣe mú 10 Ògùn mọ̀ bí wọ́n ṣe mú 10 Lagos state mọ̀ bí ó ṣe mú 10 Ondo mọ̀ bí ó ṣe mú 10 Èkìtì mọ̀ bí ó ṣe mú 10 Kogi tọ́lá mọ̀ wá bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe mú 10 tọ́jú tí a máa ti wá Kwara wọ́n mọ̀ bí wọ́n ṣe mú 10 kí àwọn ọba wa mọ̀ ní ìpàdé àpérò ṣùgbọ́n èyí politician ti rí pé tí àárín àwọn ọba bá tò ẹ rò pé wọ́n lè dàyé lágbóná kò sọ́ba tọ́rẹ́dì àti dàyé lágbóná èyí lẹ́ẹ̀dẹ̀ gbádùn ẹ̀ jù torí èpè táwọn èèyàn ń jíṣẹ́ fún yìí tí nǹkan bá change tí nǹkan bá ń lọ bó ṣe kó lọ wọn ní ṣépè fún yìí mọ́ wàláhì kò sẹ́ni tí ó ṣe pé mọ́ kò sẹ́ni tí ó ṣe pé mọ́ mo wá bẹ bàbá wa onírìṣà ẹ mọ̀ la ojú lẹ̀ kí ìyàwó máa jẹ ọba Yorùbá kankan ẹ gbàgbé lórí pé wọ́n pèyè sí wọn ò pèyè sí ẹ̀yin ni ọba ilẹ̀ Yorùbá ẹ mọ̀ la ojú lẹ̀ kí bàbá wa Sùlù Gàmbàrí ọmọ fìyà jẹ gbogbo ọmọ Yorùbá lọ́ndà yín kì í ṣe nǹkan tó dáa tó kì í ṣe nǹkan tó dáa tó ṣé wọ́n máa ń so ẹran mẹ́ran kọkànlá pa ni ṣé tí wọ́n bá so ẹran mẹ́ran ṣé ìkọ́ kankan pa ni. ẹ̀dẹ̀ bí ó ti jẹ́ pé mo máa bílẹ̀mù àwọn bàbá Adébáràbí náà pé gbogbo ọdún nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀ sáré lọ bá rú àwọn Ọọ̀ni títí sáré lọ bá Aláàfin Ọ̀yọ́ kó tó di pé wọ́n kú yẹn kó tó di pé bàbá yẹn kú sáré lọ bá Ọọ̀ni àwọn ọba ńláńláńlá ń bẹ nílẹ̀ Yorùbá lọ bá irú bàbá Síkírù Adétọ̀nà lọ bá bàbá wa Aláké Ẹ̀gbá lọ bá bàbá wa lẹ́kọ̀ọ́ lọ bá bàbá wa Olúbàdàn ẹ̀yin náà kàn ń rún ìyà yẹn mọ́ra kò dáa tó bí òjò bá ń pa ọ̀kan ọ̀rẹ́ gbogbo alójọ ń pa bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ni olórí lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tí yàbá ń jẹ ọba Yorùbá kẹyìn lè fi àyẹ jẹ wọ́n báyìí because it is high time fún yín láti bójú territory yín ẹ̀yin kò sí tó burú kẹ́yìn náà ṣe mítìnì pẹ̀lú bàbá wa ní Ìlọrin náà bàbá wa ni wọ́n bàbá wa náà ni wọ́n kò sí tó burú kẹ́ ṣe mítìnì pẹ̀lú wọn pé kán dákun torí Ọlọ́run kán jáwọ́ lọ́rùn àwọn ẹni yìí náà yóò bá sọ pé bí ẹni tá a gbọ́wọ́lé lórí ò bá jàjàbọ́ ẹni tó gbọ́wọ́lé náà ò ní ráyè lọ because nígbà tí n bá gbọ́wọ́lé rẹ̀ lórí báyìí pé ò ní lọ èmi náà ò ní kú òlójú kan náà. bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ni olórí ọba alẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí tí yàbá jẹ ọba Yorùbá kan ẹ̀yin lè fìyà jẹ mo tún wá ń fi àsìkò pé gbogbo ẹ̀yin ọba Yorùbá ẹ̀yin náà ẹ̀ máa gbàlẹ́gbọ̀n o tí nǹkan kan bá ṣe yín ẹ sunkún sáwọn ọba ẹgbẹ́ yín lọ́rùn
ẹ sunkún sí àwọn ọba ẹgbẹ́ yín lọ́rùn kí wọ́n ṣe the needful, ẹ ṣe the needful. Gbogbo ẹ̀yin gómìnà ìpínlẹ̀ Yorùbá ẹ ṣe dáadáa tó lójú mi, ẹ ṣe dáadáa tó lójú mi. Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ pé àwọn ọba bíi méjì àbí mẹ́ta ẹ lọ rọrùn aṣọ olùgbàbàrí sọ̀rọ̀, wọn lè má rìn wá mọ́lẹ̀ mẹ́yẹ náà. Ọmọ Yorùbá pọ̀ ju Fúlàní lọ ní Kwara State náà, ìfò nílọrin. Èmi ò sọ pé àwọn Fúlàní tí wọ́n bí sí lọrin èmi sọ pé wọ́n sọ máa lọrin, ṣùgbọ́n tẹ́ bá jọmọ Ìlọrin sí wọn ní ìyẹn ló ní kẹ́ ẹ máa yàn ká jẹ lórí àwọn ọmọ onílùú gangan. Ṣé ìyẹn ló ní ká máa yàn ká jẹ? Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá, bàbá wa Adébárà yìí, bàbá wa Jẹ́bà, tó bá kọ̀ tó ní òun kì í ṣe Fúlàní, tó lè rẹ pé ìyá mi yìí ṣe Fúlàní, Yorùbá ni mí ni wọ́n ń jẹ lọ́wọ́lọ́wọ́ bẹ́yẹ, ìjọba yòókù ẹgbárùkù tiwọn, ọmọ yín ló wà lókè. Ẹ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kán pàṣẹ fún gọ́fúnà Kwara State kí wọ́n honor court judgement now, kí wọ́n honor court judgement now. Àwọn náà kú pátápátá ọdún mẹ́jọ, àwọn náà kú lórí ipò yẹn. Gbogbo tí èèyàn bá ṣe lónìí ní ọgbà, àwọn náà padà kú lórí ipò yẹn jọkan. Ẹ má fi ipò yẹn ní anybody lára. Lóòótọ́ orí yìí kọ́ ló ti bẹ̀rẹ̀ tí wọ́n ò sanwó fún àbá yẹn, ṣùgbọ́n wọ́n ti kó judgement hàn yín. Ìgbà tí ẹ lọ síbẹ̀ tẹ́ ẹ lọ campaign first regime yín, wọ́n sọ fún yín, ẹ dẹ̀ promise. Wọ́n tó lọ ẹlẹ́ẹ̀kejì, wọ́n tó kó gbogbo nǹkan ẹ̀, wọ́n tó kọ lẹ́tà sí gbogbo ẹ̀. Bàbá ẹ tí ì ṣe kankan dì ṣe yẹn, ẹ jẹ́ abẹ́rù Ọlọ́run o. Gọ́vnà Abdulrasaq Abdulrahman, ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run tó tóbi ju gbogbo wa lọ o, ẹ bẹ̀rù Ọlọ́run tó tóbi ju gbogbo wa lọ o. Bàbá wa ti dàgbà, àwa tá a lè jọ mọ kéèké náà, àwa náà ó kù níjọ́ kan, bàbá àdéhìí àti fi kú yọ̀yàn. Ṣùgbọ́n bàbá ayé ò ní sọ dáadáa ń pa yín tí bàbá yẹn bá lọ kú bẹ́ẹ̀, wọn ò ní sọ dáadáa ń pa yín láyé. Àwọn àrọ́mọdọ́mọ tí yín náà ó sì dìbò, wọ́n dìde ipá wọn ó tó máa dìbò ní Kwara. Ìtàn òsì ní ìtàn tó bá ṣẹlẹ̀ lórí tí kò ní gbàgbé àwọn ọ̀ràn yín, ìtàn yín ò ní gbàgbé. Mi ò bú anybody, mò ń sọ ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ ni. Ìtàn yín ò ní gbàgbé anybody. Ẹ má fi ìyà jẹ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá mọ́. A lè faramọ́ yẹn, a lè faramọ́ yẹn rárá, a lè faramọ́. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun, gbogbo àwọn tá a bá jọ jẹ́ blogger, ẹ dákun torí Ọlọ́run, ẹ mọ fẹ́ kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jẹ́ báyìí. Ó di ẹ̀ẹ̀mejì tí mo lọ sí Ìlọrin nítorí ẹ̀, torí ọ̀rọ̀ yìí ń dùn mí gan ni. 21 years kéèyàn ọdẹ ìjọba, àwọn ìlú rẹ̀ ọdẹ lé, ó túmọ̀ sí pé inú àwọn ìlú ẹ̀ dùn sí, because that is an avenue láti sọ fáwọn àwọn ọmọ ìlú yẹn pé àfẹ́yìn mọ́. Wọ́n ti mọ̀ pé wọ́n kúkú ń lo ìjọba láti spite wọn, so automatically táwọn bá sọ pé àwọn ò fẹ́ wọn mọ́, bígbà tí wọ́n fẹ́ sun èèyàn jẹ tí wọ́n wá da petrol sí lórí, ebi kankan sáwọn sí lókù. Ẹjọ́ ṣe dáadáa, ògbó tá a bá ṣe lónìí yóò dìtàn lọ́la. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ara àwọn bàbá tiyín kan ni à ń jẹ yìí, bàbá tiyín ni. Àìmọ̀ tẹ́yìn náà bá pàpà rí fídíò yìí, ẹ dákun torí Ọlọ́run, ẹ kọ́ọ̀lù Abdulrasaq Abdulrahman, ẹ kọ́ọ̀lù wọn tó wọ́n dà, kí wọ́n tiẹ̀ respect court judgement. Ṣé báwọn èèyàn gbé wọn lọ sí kóòtù,
nígbà second term yìí wọ̀nyí gbogbo wọn lọ kóòtù náà tí àwọn yẹn bá lè ọ̀nà nǹkan tí kóòtù sọ táwọn fi ń ṣe gọ́fúnà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló dé tí kóòtù ó sọ nǹkan kan táwọn ò ní kàkún jọ́jímẹ́ǹtì mẹ́ta ń bẹ lọ́wọ́ àwọn Adébára ẹ̀dẹ̀wò wọn ràn gbogbo tí wọ́n sọ fún yín ó lè já sí pàbó ṣé ká má bàa pààyàn ni Ọlọ́run ló lè pààyàn kò sẹ́ni kankan tó lè pààyàn fọlọ́ ẹ̀dẹ̀ ti débi ibi tí ẹ fẹ́ dé ẹ ti débẹ̀ náà ẹ ti débi tí ẹ fẹ́ dé rán gbogbo àwọn Yorùbá dẹ̀ rálírandì yín gan àwọn Yorùbá rálírandì yín gan ẹ̀dẹ̀ ọ̀pọ̀ àwọn kan ni wọ́n ń ṣe èsòbí mẹ́ẹ̀ tí gbogbo ayé ó ṣe é o wọn ò lè dá èsòbí yẹn ṣe mọ́lẹ̀ ní o ní ìbẹ́lẹ̀ kìtì yín orí bẹ́ẹ̀ o ní ìbẹ́lẹ̀ kìtì yín orí bẹ́ẹ̀ tí ẹ bá farabalẹ̀ ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ tí yín ò lè rí bẹ́ẹ̀ kò ní disturb ọmọ yín kò ní disturb ẹ̀yẹ náà kò ní disturb àwọn mọ̀lẹ́bí yín torí pé dáadáa yín ni wọ́n máa sọ bàbá ẹ méjì kí bàbá oníbàbá kú sájé òdì 21 years bàbá yẹn lè ti pé 101 lọ́dún yìí wọ́n tó ní 101 yẹn official age ni tẹ̀ pé kọ́lọ́hún tó fún yàn ní opportunity àti pẹ́ tó bẹ́yẹn tẹ̀ pé lọ́n síjú rẹ̀ wò wọ́n lé tẹ̀ pé ó ní dáadáa ni bàbá yẹn àwọn ọmọ wọn ọmọ kúkẹ́ ọmọ gbọ́mọ sí kán pè wọ́n ní oṣó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn náà bímọ o wọ́n bímọ tán wọ́n bá àwọn ọmọ tó dáa o torí àwọn ọmọ tó dáa tán bí àti àwọn aráàlú tí wọ́n nífẹ̀ẹ́ wọn ni wọ́n fi wà lórí ọba yẹn dè ní. gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn first class ọba ní Kwara State míì ní pálásì wọn ò dá tó pálásì bàbá yẹn ó túmọ̀ sí pé ayé ń fẹ́ wọn enough of ká máa lọ ìdìmọ́ àwọn ìjọba láti spite àwọn èèyàn kan enough of that kí ló dé pé àwọn kan tí ẹnìkan bá ti ṣe àwọn kan ẹ̀yin kan ó mú kankan bí ẹni pẹ́yìn ló ṣe kí ló ṣe tó bẹ́ẹ̀ ṣé bí ìlú bàbá ẹ̀ lọ wà ṣé bí kóòtù ti sọ wípé jẹ́bà òsì ni ó ń da Kwara Emirates àbí kóòtù ò tí sọ ni àbí wọ́n appeal against ẹ̀ náà àwọn awítà ìwé ẹ wá ṣe bí ẹni pé ẹ gbọ́ èmi kàn pé gómìnà Kwara olórúkọ mi Abdulrasaq olórúkọ mi ní mi ò dẹ̀ bẹ́lọ̀n kí ẹ ṣàṣetì mi ò bẹ́lọ̀n kórúkọ yín ó bàjẹ́ ẹ̀yẹ tí ẹ̀ ṣe léyìí ná kéèyàn wá wo orúkọ tẹ́ máa ní ẹ̀yẹ dá àwọn èèyàn tẹ́ ẹ believe pé wọ́n lè spite yín tàbí wọ́n lè ṣe kankan fún yín ẹ̀yẹ dá wọn nù tó bá ti jẹ́ pé lóòtítọ́ orí òtítọ́ lẹ́yìn wà láti ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún àbá yẹn ẹ̀yẹ wo tọ́lọ̀ ó ṣe náà ẹ wo tọ́lọ̀ máa ṣe náà ẹ wo tọ́lọ̀ ó ṣe bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ dìde o ẹ dìde báyìí ìyá ti ń jẹ ọ̀kan nínú àwọn èèyàn ti yín ìyá ti ń jẹ ọ̀kan nínú àwọn ọmọ yín o bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu ṣe hàn pé mi ìbá yín sọ kankan lórí eléyìí ju pé tọ́lọ̀ ń bá jẹ́ kẹ́ ẹ ní àǹfààní àti gbọ́ ẹ kọlù gọ́fúnà Kwara eléyìí of Kwara ẹ kọlù wọn tó ọ̀dà torí Ọlọ́run ẹ kọlù wọn tó ọ̀dà at least tí àwọn èèyàn bá lè gbé wọn lọ kóòtù pé wọn ò wọlé election tó lọ yẹn tí kóòtù dẹ̀ pàṣẹ tí àwọn opponent wọn dẹ̀ abide by it kò wọ́ tiẹ̀ káwọn wà lórí ipò kí wọ́n mọ̀ tiẹ̀ lè acknowledge kí wọ́n mọ̀ lè abide by court judgement high court judgement tí èdè appeal lé lórí kóòtù dẹ̀ paláṣẹ pé gọ́fìmẹ̀ntì Kwara kí wọ́n lọ san gbogbo owó bàbá yẹn èdè sanra délé Ọlọ́run bẹ̀ ayé yẹn ní ẹ má bínú nǹkan
nǹkan tí mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí lẹ́nu mi torí kíní yẹn rún mi nínú mi ì lè fẹ́ kẹ́yìn Yorùbá ó dákẹ́ gbogbo àwọn Yorùbá tá a jẹ́ blogger gbogbo àwọn nǹkan tá a bá ti rí láì kùdìẹ̀kùdìẹ̀ tó bá kùdìẹ̀ káàtó báyìí ṣé ok ṣé aláǹ wá òmìnira ṣé tí wọ́n bá tiẹ̀ wá fún alómìnira bó tiẹ̀ jẹ́ regional torí sábà regional gbà wá láì Ọlọ́run Lédùmarè gbọ́ àti achieve 85 to 90% tàbá regional gbà tàbá region gbà now kó tiẹ̀ wá jẹ́ region yẹn náà ni a rí gbà ṣé bá ṣe aláwọ̀ àwọn kọ̀ọ̀kan tó wà láàrin wa tí kì í sọmọ Yorùbá kí wọ́n mọ tẹ̀lé wá sí wa náà lẹ́yìn enough is enough Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ pa eléyìí of Kwara ẹ pa láṣẹ ẹ bá pa wọ́n láṣẹ kí wọ́n lọ sanwó bàbá wa Adébára Ọlọ́run Lédùmarè yóò wà pẹ̀lú wọn Ọlọ́run ní jẹ́ kẹ́yìn náà ẹ̀yin náà ẹ̀ ní fojú sunkún ọmọ gọ́fìnà Kwara àwọn òbí tí yín náà ò ní fojú sunkún yín ẹ dákun ẹ ṣe dáadáa bàbá wa Sùlú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa dẹ̀ díẹ̀ lórí nǹkan tí wọ́n ń ṣe fún àwọn ọmọ Yorùbá nílùú wọn mi ò sọ pé yìí náà ò ń sọ ọmọ Ìlọrin o mi ò sọ pé yìí ń sọ ọmọ Ìlọrin o ṣùgbọ́n yóò bá jẹ́ ọmọ Ìlọrin lẹ́jẹ́ ẹ kì í ṣe gbogbo Kwara ọmọ Ìlọrin táwọn ẹyọ kan ní Ìlọrin nínú Kwara State táwọn ẹyọ kan Ìlọrin nínú gbogbo Kwara State so bẹ́ẹ̀ wá jọ́ máa Ìlọrin so yẹ ká sì máa fi yẹn terrorize gbogbo àwọn ọmọ Yorùbá ẹ dákun mo fẹ́ kẹ́yìn náà ẹ bá wa ronú pìwàdà lórí ẹ̀ torí mo gbọ́ pé yìí gangan lè wà nídìí pé wọn ò sanwó oṣù bàbá yẹn ẹ̀yin lè wà díẹ̀ nǹkan tí mo ń gbọ́ nínú tí mo ń gbọ́ ni pé ẹ̀yin lè ń disturb ẹ̀yin ni gbogbo àwọn gọ́fúnà ń bẹ̀rù ẹ̀yin ni gbogbo àwọn gọ́fúnà ń bẹ̀rù pé wọ́n fẹ́ sẹ́yìn kí dẹ̀dẹ̀ sẹ́ ọba ajẹ́bà Yorùbá ni ó ní Yorùbá lòun ṣé nítorí pé ó dẹ̀ sí ní Yorùbá lòun ṣé ìyà ló dẹ̀ tọ́ sí ni ẹ mọ̀ sí bẹ́ẹ̀ bàbá wa ẹgbọ́n lọ́hùn gbọ́ gan ẹ súnmọ́ lọ́hùn gan ẹ kéwù gan ẹ mọ̀ sí bẹ́ẹ̀ nǹkan tí kì í ṣe ti yín ẹ mọ̀ fọ́ sí ẹ̀sìn ayé lọ́rùn ẹ jọ torí Ọlọ́run ẹ̀yin mọ̀ Yorùbá ẹ̀yin náà wà ní Kwara State ó dọwọ́ yín tó bá kọ yíjú sí yín ẹ̀ta tó bá kọ ẹ̀gbẹ́ sí yín ẹ̀jẹ̀ lọ́fà tó bá ku ẹ̀yin nìkan ẹ̀ tẹ́wọ́ ara yín pa ọgbọ́n tẹ́ gbọ́n tẹ́ fi gbé Kwara State tẹ́ fi sọ̀nà Kwara State láti Ọ̀fàlàlà ọwọ́ yín ló wà ọwọ́ yín ló wà ṣé rí ó yẹ kí n dárúkọ bàbá mi Ọlọ́fà ṣùgbọ́n so many things ni mo ti gbọ́ so many things ni mo ti gbọ́ bàbá Adébára ẹ̀yin náà lọ́dọ̀ bàbá Ọlọ́fà ẹ gbọ́dọ̀ wọn ẹ gbọ́dọ̀ bàbá Ọlọ́fà tó dá mi lójú ni pé wọn ò ní fi wákàn bọ̀ kan nínú ọdún àwọn náà lè ní close rapport pẹ̀lú bàbá wa Sùlú nítorí pé ọba jọ ni wọ́n first class ọba jọ ni wọ́n so ṣùgbọ́n tẹ́ bá bá wọn sọ kẹsàn sọ wípé àwọn ọmọ ti yín lọ́ni tó jìyà lọ́wọ́lọ́wọ́ yìí kí wọ́n jọ kan dáríjì kí wọ́n jẹ́ kíjọba ó ṣe ẹ̀tọ́ wọn fún wọn láti 21 years kan jẹ́ kíjọba ó ṣe ẹ̀tọ́ wọn fún wọn. bí ọmọ Yorùbá mi ò ní sọ jù báyìí lọ mo kí yín ojú òní tí àní rí àsáré pé ìbúrú ààwẹ̀ tí ń bọ̀ yìí yóò bá wa láyé yóò bá wa láàyè gbogbo ohun tí a fi gba ààwẹ̀ Ọlọ́run ní fi ní wá lára rárá Ọlọ́run ní fi ní wá lára rárá ṣe rí ẹ jẹ́ ká ṣe dáadáa gbogbo ohun tó bá lówó ààwẹ̀ ló ń bọ̀ yìí mú àwọn èèyàn ṣe dáadáa sáwọn èèyàn Ọlọ́run ń san padà láì mọ iye ìlọ́po gbà ní ìgbélé ẹni tó bá wù ní
ètò náà wù mí báwa ṣe kéré tó yìí ohun tágbára wa bá kà lásìkò àwa náà ń ṣe fáwọn tí ò bá ní tó wà ó lè jẹ́ pé àwọn tó ń níjà wa náà lọ wàá tó ṣe fún wa so ẹ̀yin èèyàn ojú òní tì àní fi ikú yára wa báyìí ẹ ṣe gan-an.